àwọn Yorùbá ní bákan náà lọ́lọ́gbọ́n máa ń ronú ọ̀rọ̀ òmùgọ̀ nìkan ṣó ló máa ń yàtọ̀. Fídíò tí mo ṣe lánàá nípa issue tó wà láàrin King Dr. Saheed Osupa àti Portable ọmọ Ọlálọ́mí Zazu tí mo ń sọ wípé Saheed Osupa took the right and the best decision. Inú mi dùn pé the majority supported me on that and they agreed with me pé lóòótọ́ ni. Although àwọn kan wà tó jẹ́ wípé wọ́n agree, wọ́n disagree totally. Their own opinion ni wípé Saheed Osupa was wrong láti fọlọ́pàá mú Portable. Ṣé mọ̀ wípé a kì í ronú bákan náà, Ọlọ́run ò dẹ̀ dá wa dọ́gba. Ṣùgbọ́n láti buttress point mi further, ẹ wá gbọ́ nǹkan tí àgbà pèdèpèdè kan ní ìpínlẹ̀ Ògùn. Ìyẹn Alhaji Moruf Adégbóyèga, ọmọọ̀dọ̀ àgbà àmúlẹ̀ tó ń gbénú rédíò ó yànmùyànmù. Ẹ wá gbọ́ ohun táwọn náà sọ, ojú ìwòye wọn lórí ọ̀rọ̀ Portable àti Saheed Osupa. Tẹ́ bá gbọ́ tán, kẹ́ ẹ wo méjèèjì, kẹ́ ẹ wò síra wọn. Over to you, sir, ọmọọ̀dọ̀ àgbà àmúlẹ̀ tó ń gbénú rédíò ó yànmùyànmù. Saheed Osupa olùgbàlà Portable ló jẹ́. Saheed Osupa bàbá dáadáa, àgbà ní Saheed Osupa, àgbà awo tí ń fàṣẹ mọ́ mẹ́. Gbogbo àwọn tí wọ́n bá ń gbóṣùbà fún òǹkọrin Portable Ọlálọ́mí Abíbùláì Òkìkíọlá, àwa ò lè ro aburú sí nínú orúkọ méjì nínú orúkọ tó ń jẹ́ ni mo sọ ọmọ ní Abíbùláì. Àwọn tó wà ọmọ mi kan jẹ́ Abíbùláì, mo sì sọ ọmọ lókìkíọlá, mo ṣe wá rúbìrú. Inú mi dùn ìgbésẹ̀ tí òǹkọrin Saheed Osupa gbé. Saheed Osupa ni ò fẹ́ kí Portable ó kú. A gbọ́dọ̀ tún gbọ́ irú ikú Portable bá ṣe gbọ́ ti Mohbad ò tí ì tán lára. Ẹ á mọ̀ gbọ́. Ǹbá má ti sọ sọ̀rọ̀ yìí rárá, ṣùgbọ́n àwọn nǹkan kan tí mò ń kà lórí Facebook táwọn kan dá ọba orin King Dr. Saheed Osupa tí wọ́n ń dá lẹ́bi. You are so myopic. Ẹ má bínú, with due respect. Myopic. Má jẹ́ ń lọ nípa spelling. Saheed Osupa bàbá dáadáa olùgbàlà ni fún Portable. Ẹ dákun, bí Portable bá ń bá báyìí lọ kò gbọ́dọ̀ kú. Àfi kí wọ́n kọ́ ọlọ́gbọ́n kó lè padà ṣẹ́rí padà, torí ojú ọ̀nà àánú ló ń rìn. Ojú ọ̀nà àánú ló ń ṣe kíni? Ojú ọ̀nà àánú ni Portable ń rìn. Ẹ dákun, abiyamọ gidi wo ni ó ní irú ọmọ ológo báwọn? Físà tí ẹlòmíì ń lé láti age of 25 tí ò tí ì rí, físà Amẹ́ríkà ló le jù láti gbà. Tẹ́lòmíì ń lé tí ò tí ì rí, just on a platter of gold, ọmọ yìí sì lọ. Ó lọ Amẹ́ríkà, ó lọ London, ó lọ gbogbo ẹ̀ káàkiri. Ní àwọn míì tí wọ́n ṣiṣẹ́ tí wọ́n ní owó jù ú lọ, tí wọn ò tí ì ní àǹfààní àti wọ aeroplane rí, ọmọ yìí ti lọ. Ta ni sọ pé kì í ṣe ọmọ ológo ní Portable? Ṣùgbọ́n ògo nígbà míì tí èèyàn bá mọ bá ti manage ẹ̀, ògo nígbà míì ògo máa ń wá pẹ̀lú ogun ni, wá pẹ̀lú wàhálà. Àfi tí èèyàn bá rí ẹni tó lè máa tọ́ sọ́nà. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀yin Portable, gbogbo ẹ̀yin tẹ́ nǹkan sára sí ìkànnì, gbogbo ẹ̀yin babaláwo rẹ̀, mo sọ́rí gbogbo ẹ̀yin àfáà tó ń lò, gbogbo ẹ̀yin wòlíì rẹ̀, ìkànnì ń tẹ́ jẹlẹ̀ ń wá ẹ̀ bá ọmọ náà sọ tí ń jẹ́ òótọ́ ọ̀rọ̀. Saheed Osupa ni Ọlọ́run bá fi ṣe olùràpadà ẹ̀mí fún Portable. Ṣé ọmọ yìí gbọ́dọ̀ máa bá báyìí lọ? Kí lẹ rò tí ó ṣẹlẹ̀? Ẹjẹ́ amúdíẹ̀ wá nínú àwọn odi ẹ̀yìn tí ọmọ yìí ti fẹ́ fi akọ́rọ́ ká. Odi ẹ̀yìn lè ká obì, ó lè ká kòkó. Ọjọ́ tí odi ẹ̀yìn bá gbìyànjú, ọjọ́ tí akọ́rọ́ bá gbìyànjú àti ká odi ẹ̀yìn, yóò fàyà. Akọ́rọ́ lè ká obì, ó lè ká kòkó. Odi ẹ̀yìn ni ò gbọ́dọ̀ ká. Ń mú díẹ̀ wá nínú àwọn nǹkan tí akọ́rọ́ ọmọ yìí ti fẹ́ ká. Akọ́rọ́ rẹ̀ ti ká kòkó, ó ti ká obì, ó ti ká àwọn nǹkan míì, ó wá fẹ́ ká odi ẹ̀yìn Saheed Osupa. Ọba orin wá di lọ́wọ́ mú pa, ìwọ ọmọ yóò gbọ́dọ̀ nù. Ẹ dákun, ọmọ King Dr. Saheed Osupa, US Army, ó wà nínú US Army l'Amẹ́ríkà. Mélòó ni bàbá tó bí Portable yóò fi ju Saheed Osupa lọ, tàbí kí wọ́n jẹ́ déédéé? Èyí ni ọba orin wá wò pé ọmọ yìí ọmọ mi ni, àfi ká kọlọ́gbọ̀n bọ́mọ ẹni bá ń hùwà tí ò da, àgbà tí ò kẹhùn sọ̀rọ̀. Osupa mú Portable pé ọmọ mi ni ọ́, àgbà tí ò bá kẹhùn sọ̀rọ̀ kò túgbà tí ò ní kẹta sáré. Ẹ jẹ́ ká wo àkọ́kọ́ nínú àwọn ìwà tí ọmọ yìí ń hù, tọmọ yín bá lè máa hu rẹ̀ kẹ́ ẹ fọwọ́ lẹ́rán. Àkọ́kọ́, ìyàwó ọba, n ò fẹ́ dárúkọ ọba tó jẹ́ kó má dàbí àrètún. Ìyàwó ọba
fúnra ara ọmọ yìí ló bọ́ síta lóhun tó jí àṣírí pé òun fẹ́ yàwó ọba ní ọba tó jẹ́ tí kìí ṣe ọba kékeré rárá His Imperial Majesty mi ní dárúkọ tí wọ́n ti ṣe kíni tí wọ́n ti wàjà òun fẹ́ yàwó ọba tó bá tiẹ̀ wá rí bẹ́ẹ̀ wípé ọba ti lọ ẹnìkan ní adìyẹ yìí kú kákẹ́yìn ẹ̀ dànù ṣerú èjì Portable ni ó wàá máa sọ wípé òun ti fẹ́ rú ìyàwó aláìlúwà bẹ́ẹ̀ rí ìyẹn wá kọ́ ó ní ìwọ lòun bá àwọn ará Ọ̀yọ́ tọ́jú ọmọ kábíyèsí wọn àrífín ńlá kò sì sí ẹni tó rí ohun tó burú nínú èyí gbogbo àwọn tí wọ́n fẹ́ sọ ni wọ́n fi ń kàṣì cruise tí wọ́n rí ohun tó burú mẹ́. ta ni ó ní irú ọmọ ológo báyìí tí ó fẹ́ kí aburú ó ṣẹlẹ̀ sí ó ń fi ìyàwó ọba ó fi ń kàṣì cruise pé ọba báyìí lọ ọba báyìí wàjà òun lòun bá wọn tọ́yàwó wọn àrífín ńlá fún gbogbo ìlú Ọ̀yọ́ kò sẹ́ni tó bá wí àwọn tó yẹ kó sọ̀rọ̀ wọn rí sọmọ ológo kò sẹ́ni tí ò lè kọsẹ̀ kò sẹ́ni tí ò lè ṣubú bọ́mọ kékeré bá rin ìrìn tí ò tó àfi kágbàlagbà ó ṣẹ́rí rẹ̀ padà gbogbo ohun tí ọmọ Ọlálọ́mí ń ṣe kò fẹ́ yé e mọ́ bí ọ̀gbẹ̀rí bá lọ sọ́dọ̀ awo ni ó dáfá fún pé báyìí ló ṣe gbọ́dọ̀ rẹ̀ ìyẹn lọ bẹ́ẹ̀ ọmọ yìí tún tẹ̀síwájú ó tún fẹ́ fi akọ́rọ́ ká òdi ẹ̀yìn míì ó gba pásọ̀ létí gbogbo wa lárí dípò ká panupọ̀ bí wọ́n ṣe ń bá ọmọ yìí wí tó ń kù nínú wàhálà kan ló ń bọ́ sínú kan ẹ wá ní kí wọ́n má kọ́ṣọ̀n rẹ̀ orúkọ lóró King Dr. Saheed Osupa ó ní olúfimọ́ ẹni ẹ rí i pé Portable yóò yí padà correctional center òkè kúrá ló wà nísìn oṣù kan ló lòún bẹ̀ ní ọ̀sẹ̀ kan ní April 30 ni wọ́n ṣe sí ẹ wo condition tí wọ́n gbé sí stringent condition yóò wá mọ̀ wípé afẹ́fẹ́ tó ń fẹ́ òun ní òdógún kí ni wọ́n ń pè òun ó yàtọ̀ sí tí ó fẹ́ òun bẹ̀ bó ṣe lóun ṣe street tó àwọn tó ṣe street jùlọ yóò bá wọn pàdé lókè ìkúra ìgbà tí ìgbà mú bẹ́ẹ̀ nìkan bá gba létí tó bá fẹ́ gbèjà rẹ̀ ẹni bí mẹ́wàá yóò bò ń bẹ̀ èèkánná tí wọ́n máa yín yóò mọ̀ mo ṣe kọ̀ǹdọ́tọ̀ rẹ̀ wọ́n ti mímọ́ dentin police station ní kátódó yìgbò ńgbà mo ṣe kọ̀ǹdọ́tọ̀ n ò lójú bí wákàtí mẹ́ta kẹ́gbọ́n mi kọ́ lọ́wọ́ fọrùn kẹ́ Alhaji Abdulateef Adégbóyèga mo wá gba béèlì mi mbẹ̀ mo yàyàn lé ìkànnà ni mo sì gèjè létí ńgbà wọn látọwọ́ àárọ̀ fọ́sọ̀ ìgbò ta kọ́kọ́ kó yàbò ìgbò tá a ṣéǹjì ló sì fàjà ó ń lọ bí ọwọ́ aago mẹ́rin wọ́n ti rìlíìsì mọ́tò àti kìnní èmi wà ń bẹ̀ kí wọ́n tó wá béèlì mi mo mọ̀ bó ṣe rí. gbogbo wa ò sọ̀rọ̀ ńgbà tó lu pásítọ̀ tó lu òjíṣẹ́ Ọlọ́run àló ń káṣí cruise ni toró jẹ́ ọmọ ológo ó dà pásítọ̀ ṣọ́ọ̀ṣì yín tí ẹnìkan bá gbá pásítọ̀ ṣọ́ọ̀ṣì yín létí sẹ́yìn ọmọ ọ̀jọ́ ṣẹ́ ẹ̀ ò ní jà torí kì í ṣe àwa lókàn torí kì í ṣe ìhà ọ̀dọ́ wa ló wà àárín nǹkan tí ọmọ yìí ń ṣe wípé street náà ni àárín nǹkan tí ọmọ yìí ń ṣe pé ọmọ ológo àárín nǹkan tí ọmọ yìí ń ṣe pé kí wọ́n má gbogbo ẹ̀ jẹ́ àárín nǹkan tó ń ṣe sí wípé bóyá kí wọ́n má jẹ lọ sí sórí ìgbà tó bá kú bíi Mohbad a ò pé padà sí àkíyèsí à ń tàn án jẹ bóyá torí ń tà ń rí gbà lóòótọ́ kò sẹ́ni tí ó fẹ́ já ọmọ ológo wálẹ̀ torí gbogbo àlàfẹ́ bí ọmọ ológo ṣùgbọ́n bí ọmọ ológo bá ń wọnú gbóòlù àfi ká pé ọmọ ológo sí àkíyèsí a clear conscience fears no accusation. Portable ń jẹ́ òkìkí ọlá mo sọ ọmọ olókìkí ọlá àwọn èèyàn ọmọ mi tó ń jẹ́ bẹ́ẹ̀ Abibulai ọmọ mi tó ń jẹ́ bẹ́ẹ̀ wà. ọmọ yìí tún tẹ̀síwájú àwọn ẹgbẹ́ rẹ̀ àkọ́kọ́ tèmi rí Portable ńgbà tí alukoro tẹ́lẹ̀ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn CSP Abímbọ́lá Oyèyẹmí tí wọ́n wà PRO ni ó na ọ̀kan lára àwọn ẹlẹgbẹ́ rẹ̀ kí ló pẹ̀lú ìhùn manimọ́nì ó na ó fẹ́ ẹja sí hòhò èyí ń competition ó wá sí iléeṣẹ́ ọlọ́pàá lélẹ́wẹ̀ náà àkókò ni mo láǹfààní àti rí face to face ẹ̀kan tí mo sì rí láyé nù mo tún sì lè rí o ṣùgbọ́n ẹ̀kan tí mo ti rí nù wọ́n fi ọ́ tí wọ́n bá tìyàn sínú ìgbẹ́ àfi kó máa tẹ́ra rẹ̀ sójú ọ̀nà ó bọ́ nínú eléyìí ohun torí àwọn ìkà tí wọ́n ń pè pé ọmọ kékeré ni lọ sí Amẹ́ríkà ó lọ sí London ọmọ kékeré ẹ̀ mọ ìyàwó tó fẹ́ ọmọ kékeré ni ó ń kọ́lé pẹ̀tẹ́sì ń tágbàlagbà bí ò tí ì gbé ṣe ó ń gbé ṣe ẹ̀ mọ̀ pọ́nmọ́ ológo nù táwọn alájúlẹ̀ kọ́mọ ológo wọgbó King Dr. Saheed Osupa èyí tẹ́ ṣe yìí ẹni tí ò bá pàtẹ́wọ́ fún yín lórí ẹ̀ kì í ṣàbíyamọ gidi ọmọ yìí tún bọ́ ńbẹ̀ ó tún attack àwọn òṣìṣẹ́ Ogun State Government ẹ̀ mọ̀ pọ́rọ̀ rẹ̀ tí ẹ dákun kí ni Fanta ó dà fún yàn tí yàn ó máa lọ fi Fanta wẹ̀ lódò ẹ mọ̀ kó ti ń lọ síbi gángan wọ́n lè lo Fanta bẹ́ẹ̀ mo lọ sínú ìjọ Celestial rí wọn máa ń ṣe bẹ́ẹ̀ oní bí wọ́n ṣe ń ṣe wọ̀nyí wífẹ́ nìkan lójú táyé gbogbo ohun tí ayé bá ti mọ̀ sí kì í ṣèṣore
kí wọ́n á bọ́ sórí kíní nìsín kí wọ́n á máa jẹ àsìjẹ kí gbogbo àwọn èèyàn ó lè rí o mọ iye ojú tó ti fẹjú mọ́ kó tó àsìjẹ tó gbé kalẹ̀ gbogbo àwọn àsìjẹ tó ń ṣe lórí Facebook TikTok fún yín àsìjẹ tó gbé kalẹ̀ àwọn tí ó jẹ́ síkù ti jẹ́ síkù kí wọ́n tó jẹ́. ó wá gbéjà padà ní láwọn nǹkan tí ìyá mi ti ṣe fún mi nígbà tí mo ti wà ní poli gbéjà padà ní àgbórákòrò ní ti jàpá ṣé bẹ́ẹ̀ náà ni wọ́n yìí fi igbáyìn ìjàpá ṣe nǹkan ìjàpá dàgbàdògbò ni wọ́n ń fi gbáyìn rẹ̀ jóògùn àwọn babaláwo náà wọ́n fi ń káṣí cruise àwọn wá kọ́sítọ́mà wọ́n sì ń tí ọmọlọ́mọ sínú ewu ó gbéjà padà ní ó fi gbínlẹ̀ kí ni eléyìí túmọ̀ sí. níjàpá tó ṣe pé tá a bá gbé ilẹ̀ tá a fi olóde láàrin wákàtí kan ẹ̀ sí ìjàpá òun ẹ̀ lè bá ń bẹ̀ mọ́ ó ti lọ ilẹ̀ wa fi ń káṣí cruise kí wọ́n lè sọ pé ẹ̀yin ni babaláwo tó ń ṣiṣẹ́ fún Portable kérò ò lè máa wọ́ lọ́dọ̀ yín ẹ bá sọ òótọ́ ọ̀rọ̀ gbogbo ń tá a bá ti gbé sí gbangba ojú gbogbo ti rí ó ti kú láṣìírí. àwọn àgbà tó jẹ́ àgbà wọ́n wà láwọn abúlé tí wọ́n yìí pariwo tí wọ́n yìí polówó oògùn báyìí ẹ wá ṣe nǹkan báyìí lórí rédíò èmi wà fẹ́ ṣoògùn èmi wà lọ sọ́dọ̀ àwọn tí wọ́n ń polówó lórí rédíò pé ẹ wá ṣe nǹkan báyìí wá ṣe nǹkan báyìí. àwọn nǹkan tó jẹ́ ìjìnlẹ̀ ọ̀dọ̀ àwọn àgbà ló wà lábúlé ọ̀dọ̀ àwọn àgbà ló wà lóko ẹni bá ní kì í fẹ́ kí wọ́n mọ̀ pé òun ni ẹnìkan wà ní oògùn tí wọ́n lè fi pààyàn wà máa sọ pé nǹkan báyìí wà nǹkan báyìí ìjọ tẹ́nìkan bá kú lágbolé bóun ni wọ́n ṣe ní fura mọ̀ pé òun ni Kọ́láwọlé Àjàlá máa bá mi gé gbogbo rẹ̀ sọ́tọ̀ọ̀tọ̀ ọmọ yìí tún wá bọ́ nínú eléyìí ó tún bú ilé Olúyọ̀lé Ìbàdàn ó ní wọn ò ní POP Saheed Òṣùpá ọmọ Ìbàdàn ni Tai Currency ọmọ Ìbàdàn ni báàmì Agbájélọlá Sàlámì late Dr. Sikiru Ayinde ọmọ Ìbàdàn ni wọn àwọn Ìbàdàn faraya dò ní ọmọ táwí ò tọrọ àforíjì ṣé wọ́n lè bú Ẹ̀gbá bẹ́ẹ̀ kára ó má ta ni ó bú Ìbàdàn lólúyọ̀lé ìlú tí gbogbo èèyàn gbà pé ìlú Ògúnmọ́lá ìlú Ìbíkúnlé ọmọ kan tí ẹnu àwọn òbí rẹ̀ ò gbà àti sọ̀rọ̀ sílé Olúyọ̀lé Ìbàdàn ní ìlú tó ní ọba bí wọ́n ṣe sọ tó sọmọ ìjáde wa tọrọ àforíjì èèyàn mélòó lẹmọ̀ tí ń gbé ṣépè lójúmọ́ ẹ jẹ́ ń wá sọ kankan èpè tá a bá gbé níṣẹ́ lórí òótọ́ a máa jà ni mò ń sọ gbangba wálé yìí wọ́n gbé ọ ṣépè olóhùn ẹ̀ dànù kí ló ń wẹ̀ àfi bó o bá ṣe ohun tí wọ́n torí rẹ̀ ṣépè ó bóde ní ìlú àwọn kan ló ń káṣe cruise ni ó ṣe ṣe kó jẹ́ àti gba òun ni Dr. Saheed Òṣùpá ti pé àfi ká pé ọmọ yìí padà ọmọ yìí ò gbọ́dọ̀ nu bí Dr. Saheed Òṣùpá náà bímọ tiẹ̀ tó wà l'Amẹ́ríkà nínú US Army ni àbí kí ni Dr. Saheed Òṣùpá Bíbélì sì sọ ó ní kí ẹ má ṣe dá sí wèrè lóhùn abẹ́ẹ̀kọ́ kí wèrè má bàa di púpọ̀ àbí bá mi mọ ẹsẹ̀ wọn ṣùgbọ́n Bíbélì náà tún sọ nínú ìwé ìwé ó ní kéyìn kí ó dá sí wèrè lóhùn kí òun kí ó má bàa rò pé òun gbọ́n lójú ara òun kí ni Portable sí Dr. Saheed Òṣùpá àfi kí wọ́n kọ́ ọmọ yìí lọ́gbọ́n pé àwọn kan ni wọ́n pẹ̀lú tọ́ ọmọ tàwọn sẹ́nà tó fi ń lọ lójú ọ̀nà ológo lọmọ yìí náà bí ọmọ tàwọn ṣe jẹ́ ológo kí la fi kọ́ tọ́ ọmọ yìí sọ́nà ṣé Dr. Saheed Òṣùpá ní kí wọ́n lọ lù ní. n tó lè mú ká bá Dr. Saheed Òṣùpá wí ni wípé tó wáyé pé àwọn náà lo street fún o ò béèrè tán street orientation wo ni ọmọ Ọlálọmí ní tí àwọn Saheed Òṣùpá ò lò ní Ajégúnlẹ̀ tí pàṣẹ ń lo tiẹ̀ ní Mùṣín Saheed Òṣùpá ń lo tiẹ̀ ní Ajégúnlẹ̀ lọ́hùn Dr. Sefiu Alao with due respect ṣe o gbọ́ pé kò ní street orientation ni ó tẹran rí mìíràn mọ̀ ó ní mò ń sọ gbọ́ ó ta ẹran rí ẹran mìíràn mọ̀ ìyẹn Dr. Saheed Òṣùpá wò pé ológo lọmọ yìí kò gbọdọ̀ wọgbó gbogbo ayé tẹ̀ ń tàn jẹ torí mo rẹ́nìkan lórí Facebook àwọn ọmọ akọ̀dẹ́ntì àwọn ọmọ àṣẹ fẹ́ràn ẹ̀ ikú sì ní pa Portable Elédùà yóò dá padà sójú ọ̀nà tá a fẹ́ kó wà lẹ́yìn eléyìí ó bú Tai Currency náà èyí ń wò dá lóhùn ó láwọn ni oníjàpá ló ń sìn ó ní kò fún un lówó sì fẹ́ kó ń wá sí ṣó ó ló fẹ́ tòun lọ èèyàn wá jí orin King Dr. Saheed Òṣùpá ní nǹkan tí sọ́ọ̀rì ilé yanjú rẹ̀ bàbá gbàtà àbá kọrin oríta la tó fẹ́ kọ bàbá mi tí Dr. Saheed Òṣùpá tó lè sọ pé ókè ẹ má rìpọ́tù àkáǹtì ọmọ wa bàbá mi bó lẹ fẹ́ tì mí sí gbogbo ọmọdé tó bá ga tó ń fẹ́ máa tẹ àgbà mọ́lẹ̀ ń ti ń dàrí gbogbo ọmọ tó bá ga tó fẹ́ máa tẹ àgbà mọ́lẹ̀ ń ti sọ́ọ̀rì lè yanjú ẹ dákun ṣé tó bá wá Dr. Saheed Òṣùpá lọ káàtì ẹ̀ ní bóyá wọn ò jẹ́ kó rí wọn lé torí àwọn nǹkan tó ti sọ kó wá wọn lọ sójú agbo ọbọ̀ màkì Portable ló ń bọ̀ yìí kíni Portable ọmọ Òṣùpá ní kó dàbí ọba gbé nǹkan síkùn yóò pé ọmọ wa ni ṣojú ọmọ tí
ọba orin lè bí ni o wá ṣe léyìn o fi ẹni tó tó ẹgbẹ́ bàbá rẹ àwọn ọ̀rọ̀ tó sọ èmi náà ò lè gbà ẹnìkan gbé kinní kan síkùn ẹnìkan ṣe kinní kan gbogbo ọmọdé tó bá ti ń fẹ́ mọ ìpele àgbà kò ní gúnlẹ̀ sí bùtìrì bẹ́ẹ̀ ni mo ń sọ ní gbogbo wálẹ̀ gbogbo ọmọdé tó bá ti ń wádìí àti mọ ìpele àgbà òun ni ò ní nípìlẹ̀ ó sọ léyìn àwọn èèyàn kẹnu bò ó àwọn tí Dr. Saheed Òṣùpá wọ́n kẹnu bò ó ṣé apology ló ṣeun ó ṣe apology ńgbà tí ó tún ṣe mí ẹwọ ògo kíní kan ni wọ́n ṣe ń ṣe kíní kan kò ṣe olórin òṣèṣe máa búra wọn níbo síbo orin tó ṣẹlẹ̀ ní wàhálà tó ṣẹlẹ̀ lágbo fújì táwọn kan fi ń gbéra àwọn ẹ̀dá kan ṣojúra wọn wàhálà ló ṣẹlẹ̀ ní agbo fújì tí wọ́n pín arábàmbí wà àbí olúfimọ́ wà ṣé àwa fẹ́ fẹ́ yí nǹkan pẹ́à tẹ́ ẹ bá ní Dr. Saheed Òṣùpá tẹ́ ẹ bá ló sọ̀rọ̀ sí King Wasiu Ayinde Marshal innuendos ni wọ́n ń pè é nínú òfin ṣé ó dárúkọ mú rẹ́kọ̀dù kan wá níbi tó ti dárúkọ King Wasiu Ayinde Marshal òun lòun bá wí. tí rẹ́kọ̀dù bá sì wà tó sọ pé Paso èèyàn bímọ rẹ̀ tí ń sọ ní Paso ni èèyàn yìí sí bímọ rẹ̀ kó sọ lóṣùpá nickname ni wọ́n jọ lò wọ́n sì jọ búra wọn ni èyí ohun tí ẹ̀ wá yàtọ̀ oníkálukú ní àwọn ràwálé àti ẹ̀ tí wọ́n jọ ń jagun ẹ dákun ó jà àyàn lólè ó tún ṣe kọ́ńtákọ́ńtá ó tún wá ṣe léyìí ohun tán màá sọ ìdí tí mo fi rò wípé wọ́n fi fọlọ́pàá gbé méjì ni mo ti ń sọ̀kan nínú rẹ̀ tó wá yọ lọ́wọ́ kòjó gírọ̀fù bí nǹkan màá gbà yín báyìí tí bá gbà yín báyìí lẹ́yìn ìgbà tí wọ́n gan ti rí fèrèfèrè wípé àwọn ọlọ́pàá ti ń wá ẹ̀ ló tún wá jáde ẹ̀ṣẹ̀ wo ló mọ̀ ọ́n tàn ó rí bí ọba orin ṣe máa ń display ni èyí tí mò ń sọ yìí kì í ṣe láti mú orí wú ọba orin ṣùgbọ́n mò ń sọ reality a clear conscience fears no accusation it is better to be hated for what you are than to be loved for what you are not. ìjọba olórin kọ ó tún irú street wo nù street orientation wo nù àwọn Davido ò sí bẹ́ẹ̀ àwọn kí ni wọ́n ti ń pe Ọlámídé Bàdó ṣé wọ́n ṣe bẹ́ẹ̀ ni ṣókèké Portable tí ìtò tiwọn gbogbo àwa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá ń kọ̀ndẹ́mù Saheed Òṣùpá pé ṣé kó jẹ́ kọ́mọ yín wọ ọ̀fìn ẹ̀ wá máa gbọ́ ọ̀rọ̀ kan tí Portable sọ kò sí ẹni tí wọ́n ń dọ́gbọ́n fi irú nǹkan bẹ́ẹ̀ kọ́ lọ́rùn tí ò ní fẹ́ bájàgà rẹ̀ lẹ̀ nínú last kìíní tó ṣe ó ní ẹ̀hún ti gbọ́ pé bóyá court kìíní kan àbí nǹkan kan pé nǹkan kan gbọ́dọ̀ ṣe ń wo tó bá ṣe ń oní Saheed Òṣùpá ni kí wọ́n mú ẹ wá wo gbogbo àwọn tá a ti kàkalẹ̀ pé Portable ti ṣe yìí àwọn àgbà sì máa ń pòwe kan ọjọ́ tí ọmọdé bá da ipò nù àyè bá wí torí wọn fura pa àwọn àgbà ló bínú ìjọ tó ọmọdé bá da ipò nù àyè bá wí ìjọ tó bá da omi nù ló yẹ ká bá wí torí ọjọ́ tó ọmọdé bá da ipò nù tó bá bá ọmọ wí àwọn àgbà ó gba ọmọ òun nà lọ́wọ́ rẹ̀ torí bẹ́pọ̀ bá ta á lẹ̀ àwọn àgbà ló fún lóúnjẹ. ó ní tí nǹkan kan bá ṣe òun Dr. Saheed Òṣùpá ó lóun nìkan wọn àbí kò sọ bẹ́ẹ̀ gbogbo wa la rí. ẹ wo ọ̀rọ̀ Mohbad tí ò bá jẹ́ pé Ọlọ́run dìídì dúró ti Naira Marley pẹ̀lú Sam Larry ṣé àwọn kọ́ là ń fojú wo ẹ mọ iye àwọn tó rọrùn fọ́lù Naira Marley ni lẹ́yìn rẹ̀ iṣẹ́ wa gbọ́ bí tọ́rọ̀ ń lọ ṣé Naira Marley mú ń pa àbí Sam Larry mú ń pa pẹ̀lú tá à ń gbọ́ ni o. Saheed Òṣùpá wà lájú rẹ̀ lẹ̀ tí nǹkan bá wà lọ ṣe Portable pẹ̀lú gbogbo àwọn tó ti step on their toes ta ni ò tí ì sọ̀rọ̀ sí tí nǹkan bá lọ ṣe ẹ̀dá kan ta ni yóò jẹ́ first suspect. wọn á lọ ti pariwo tẹ́lẹ̀ Ọlọ́run má jẹ́ kí nǹkan lọ ṣe wọn ni Dr. Saheed Òṣùpá ṣé ẹ fẹ́ já ọba orin wálẹ̀ ni. ẹ á máa gbọ́ bọ́rọ̀ ṣe ń lọ yìí pẹ̀lú bí tọ́mọ yìí wà torí wọn tí rí béèlì ẹ̀gbà wọn ló wà stringent I'm not a lawyer tí n bá bèrè lọ́wọ́ barrister Káyọ̀dé Akínsọ́lá àwọn làgbẹjọ́rò mi àti barrister Martins èmi mọ̀ tó ń jẹ́ stringent wọn ní stringent condition bóyá nǹkan tó hard. ó ṣeé ṣe kó jẹ́ ọjọ́ mẹ́ta tàbí ọjọ́ méjì tí ó lò ń bẹ̀ ni ó fi wò pé ẹ̀fọn ló ń jẹun yìí ẹ̀fọn ìsì jẹ́ ńlé kò lè ṣe kó má ṣe yùnkẹ́yùnkẹ́ ṣé yóò wà bá ẹnìkan ṣe yùnkẹ́yùnkẹ́ lẹ́wọ̀n kó jẹ́ àwọn nǹkan yìí lọ́gbà ẹ̀wọ̀n tó wà níbi tí wọ́n ti mọ ó ṣe é ṣe kó jẹ́ bẹ́ẹ̀ ni ó ti rí ẹni tó ti wà ń bẹ̀ látogún ọdún ó ṣe é ṣe kó jẹ́ ibẹ̀ ni ó ti pàdé ẹni tó ti jẹ́ pé 30 ọdún ló ti wà ń bẹ̀ tó wà pé àfi kó òun rọra ṣe tóun bá tún bọ́nu ilé yìí o tí wọ́n bá tún òun mú gbé òun wá bí ọdún mélòó lòun mọ̀ tàdájọ́ ó lè jẹun tí ó rìfọ́ọ̀mù rẹ̀ ẹnu correctional center ni wọ́n pè é Dr. Saheed Òṣùpá olùgbàlà ní fún Portable kò ná wọn ní nǹkan kan láti sọ pé àwọn yááfì ẹ̀ ṣùgbọ́n bí ọba orin ṣe yarí kanlẹ̀ ni pé olúfimọ́ ẹ jẹ́ kí ọmọ yìí kó fi gbogbo ìwàkiwà ẹ jẹ́ kó fi mọ́ báwo ni ó ṣe fi mọ́ nígbà tí Ogun state government tó attack àwọn internal revenue kìnìún àbí ẹ̀bẹ̀ pọ̀ ni àmọ́ bí bá mi gómìnà
bí wọ́n ṣe wò lábẹ́lẹ̀ pé ọmọ yóò ju ọmọ àwọn lọ àmọ́ iye àwọn tí wọ́n ń pe gómìnà wọ́n ti filẹ̀ náà ṣé kò ti padà sódògùn ba ẹni gbogbo àwọn ẹlẹgbẹ́ rẹ̀ tí wọ́n kó ṣé wọ́n ti release gbogbo mọ́tò wọn ni ó yẹ káwọn ọmọ ìpínlẹ̀ Ògùn ó bínú pé pẹ̀lú ààrẹ́fín tí ọmọ yìí fi kan àwọn iṣẹ́ ìjọba ṣùgbọ́n gómìnà ọmọ wa ni ẹ jẹ́ kó máa lọ ṣé ó tiẹ̀ yẹ kí Portable tún fa wàhálà míì ọdún 10 pẹ̀lú bí ìjọba ìpínlẹ̀ Ògùn ṣe ṣàforíjì fún tí ń túmọ̀ sí pé bí ó ṣe máa ṣe lóhun tí ò bá rí ẹni dá lẹ́kùn. Dr. Saheed Osupa olùgbàlà ni wọ́n jẹ́ fún Portable. Portable ò gbọ́dọ̀ má rẹ̀ ní pẹ̀hún sí àkíyèsí. Portable ò gbọ́dọ̀ máa bá bẹ́ẹ̀ lọ ọlọ́run níjó pasán ọlọ́run níjó pòfo ọlọ́run níjó odò ológun àtijọ́ gbogbo wa a ní bí ọmọ ológun tí ó padà di ológun àtijọ́ kò gbọ́dọ̀ máa bá bẹ́ẹ̀ lọ ikú ò gbọ́dọ̀ pa àrùn ò gbọ́dọ̀ gbèdè. Bí eégún bá ń jó lọ tẹ́gùn na ọmọ kéékèèké tó ń na àwọn àgbàlagbà tó bá di pé eégún ti ń fẹ́ fi pàṣán na ọba eégún kò ní jáde lọ́dún mi mọ́ o àfi kí atọ́kùn ti pèrú eégún bẹ́ẹ̀ Dr. Sefiu Dr. Osupa Saheed àbí ọba orin àwọn ní pàṣán àwọn ní ọrẹ́ tí elédè ọbẹ̀ fi kọ̀rẹ́ẹ̀tì ìgbé ayé Portable ìbá lóṣù 2 3 4 5 6 ń bẹ̀ kódà kó má ju 6 ń lọ ẹ̀kọ́ ni ó kọ́ o Dr. Saheed Osupa tó bá ti kọ́gbọ́n díẹ̀ kẹfà mọ́ra èébù àlọ́ tó ti ń jẹ́ táwọn kó má bàa padà jẹ́ ti àná ẹ̀ èébù àlọ́ tó ti ń jẹ́ táwọn lọ́wọ́lọ́wọ́ kó má bàa tún wá máa padà jẹ́ ti àná ẹ̀ torí tó bá pẹ́ jù ń bẹ̀ àwọn yóò máa ní Dr. Saheed Osupa yìí gan ṣe bẹ́ẹ̀ gbé ọmọ wọn ni kí wọ́n dáríjì náà ẹ wò gbà tó ti wà ń bẹ̀ ṣé tó bá jẹ́ ọmọ wọn ni ṣé wọ́n lè lajúlẹ̀ ṣé wọ́n ti ní lọ béèlì ẹ̀ ṣé wọ́n ti ní lọ. ẹ jẹ́ ó gbọ́ ìtasánsan ibi ó wà díẹ̀ ẹ jẹ́ kí wọ́n fò làgbàlagbà kó mọ̀ yìí pé olúwo kì í ṣẹgbẹ́ apènà bápènà bá ń ṣáájú olúwo rí ìyá nílé ńlá kò túmọ̀ sí pé apènà ṣọ̀gá olúwo èyí ọ̀rọ̀ àmọ̀ràn fún gbogbo olólùfẹ́ ètò.